káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. ṣé dáadáa lẹ wà o àjíǹde arọ́mọ jẹ́ o ibo là ń báyé lọ ibo là ń bórílẹ̀-èdè yìí rè kí làwọn olórí wa ń fi wá pè gan kí ló dé tí gómìnà àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n mọ̀ parọ́ kí wọ́n fẹ́ gbà ń bẹ̀ sáwọn náà mọ̀ ń pa àjínigbé ni ẹnìkan sọ gbogbo ọgbà ọlọ́dàbí ẹni pé gbogbo àwọn gómìnà ni wọ́n ń pa àpapín lórí ìjínigbé mọ̀ á nírọ̀ níjàre eléyìí ò lè wáyé so bẹ́ẹ̀yàn ọba tiẹ̀ wá jíwó kò ní jẹ́ bí 1 billion naira wọ́n lẹ̀ ní àwọn ajínigbé béèrè 1 billion wọ́n béèrè ílọ́ọ̀sì méjì wọ́n béèrè nǹkan ìjà ogun wọ́n sì béèrè òfin ṣàríà ń tà ń gbọ́ yìí ọ̀tọ̀ọ̀tún ni tàbí ń tó ṣẹlẹ̀ gangan tàbí tí wọ́n lọ ṣẹlẹ̀ gangan ọ̀tọ̀ ni àmójú ajé kò ní sọ ntíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ ń táwọn tó wà nígbèkùn sọ torí principal yẹn fọ̀rọ̀ léde ẹ dẹ̀ mọ̀ wípé tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjù ni aráàlú ò lè gbọ́ bára ju ọ̀bá ránṣẹ́ lé ọmọ ti kú ìyá ọ̀gbọ́ ìròyìn kan tí wọ́n fẹ́ kó jẹ́ òdodo ni pé wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ kéékèèké òun gbọ́gbẹ́mímì wọ́n fẹ́ gba ilé yìí gbọ́ mọ̀rá àwọn èèyàn kan tán fi píkṣọ ọmọ ọ̀hún sórí ìtàkùn ayélujára tí wọ́n wá kọ àkọlé síbẹ̀ ń pé ẹ̀mí rẹ̀ ò gbé wàhálà ìgbèkùn tí wọ́n wà pẹ̀lú àwọn ajínigbé mo wá ní ká ní bẹ́ẹ̀ ló ṣe rí ni a ti gbọ́ ìròyìn ọ̀hún jù bẹ́ẹ̀ lọ orí Facebook nìkan kọ́ láti rí mi wá mọ̀ bóyá ẹ̀yin náà bá ròyìn pàdé bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ròyìn táwọn ọ̀fẹ́ gbọ́ ni àfẹ́ kó dé tí gbọ́ wa rárá torí àfẹ́ pàdánù ọ̀kankan nínú àwọn ọmọ tí ó wà lábẹ́ àwọn tó mú wọn sìn àbí tí wọ́n kó wọn papá mọ́ra ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba àpapọ̀ stop playing politics with our lives stop playing politics with those innocent children's lives bẹ́ẹ̀ ṣe bímọ tí náà la ṣe bí tiwa o ìbí òjò bí bá a ṣe bẹ̀rù la ṣe bọ́ mọ́ orí bẹ́ẹ̀ láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ nísìnyí bá a ṣe bí ẹrú kọ́ la ṣe bí ọmọ ibi tí wọ́n bí ẹrú sí ọ̀tọ̀ ibi tí wọ́n bí ọmọ sí ọ̀tọ̀ bàbá tó wà wò dáadáa á tó pé bá a ṣe bí ẹrú la ṣe bí ọmọ kẹ́nẹ̀dé ìyá tó bí ẹrú ó lóyún ẹ̀ ó rù ú ká fóṣù mẹ́sàn-án ìyá tó bí ọmọ ó lóyún ẹ̀ ó rù ú ká fóṣù mẹ́sàn-án ṣùgbọ́n kọ́ ọmọ ó tó dẹrú ọmọ lọ́kọ́kọ́ jẹ́ gbogbo ilé tán ti bímọ pátápátá láti kí wọ́n kú ewu ọmọ orí tó yin orí ọlá àkọ́kọ́ kí wọ́n kú ewu ọmọ orí tó yin orí òtòṣì tó yin orí ẹrú adélé wọn akíyà àkókò pópó àrùsọ so ìyẹn túmọ̀ sí pé bá a ṣe bẹ́rú ńlá ṣe bí ọmọ kádàrá ló pin lọ́tọ̀ọ̀tọ̀ ní tí wọ́n pè ní ìṣẹ́ àtòṣe ó ní grade ìpele ìpele ní bí aṣọ àlùbọ́sà ṣùgbọ́n ìṣẹ́ àtòṣe gangan which is poverty
is your inability to afford your needs. Success is your ability to afford your needs without bothering anybody. Yìí ṣe ìgbà tí èèyàn bá ní billions nínú àkáǹtì kó tó wà successful. Success is of the heart. So far you can afford what you will eat. O lè afford oúnjẹ méjì lójúmọ́. Ẹnìkan kan rásọ sí ọlọ́run, wọn àbọ̀ sọ sí ọlọ́run. Ó wọ bàtà àlùkù lọ́dọ̀ ẹnìkan kan. Ó wà successful. O lè afford n tó fẹ́ jẹ, n tó fẹ́ jẹ, n tó fẹ́ wọ̀, n tó fẹ́ lò. You are successful. Kò dìgbà téèyàn bá ní mọ́tò tàbí èèyàn kọ́lé kó tó wà successful. All right. Success ń gbà mí determine pẹ̀lú àwọn nǹkan yẹn o. God bless you. Now, gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe tí ó sì wù mí kẹ́yìn abiyamọ kẹ́ ẹ bá mi pín fídíò yìí dáadáa torí pé ó gbọ́dọ̀ dọ́dọ̀ Ṣèyí Mákindé, ó gbọ́dọ̀ dọ́dọ̀ Speaker of the House nípínlẹ̀ Ọ̀yọ́, ó gbọ́dọ̀ dé ọ̀dọ̀ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. God bless you, sir. God bless you, ma. Ẹ káàbọ̀. So, ó wà very very unfortunate pé àwọn kìíní ọ̀hún play politics pẹ̀lú life àwọn ọmọdé yìí. According to that woman, ó ló ti pé 23 or 24 days táwọn ti wà ń bẹ̀ tí wọ́n ti ń wẹ̀wù kiri, ẹ̀wù kan ṣoṣo kiri bí ewúrẹ́, wọ́n wẹ̀wù kan kiri bí àgùntàn. torí àwọn bàbá wa ní àgùntàn nìkan ni kì í paṣọ ìsìn dà. ẹ máa gbọ́dọ̀ lẹ́nu wúmà yẹn, a gbọ́dọ̀ lẹ́nu abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tìpínlẹ̀ Ọ̀yọ́. Ó contradict ara wọn. Màmá yẹn gangan mọ̀ wípé wọ́n ń play politics pẹ̀lú ìgbésí ayé àwọn ni, because ọ̀tọ̀ ní nǹkan táwọn ajínigbé ìbéèrè lọ́wọ́ wọn, ọ̀tọ̀ ní nǹkan tíjọba fi síta. Lóòótọ́ kò wújọba kí wọ́n ké gbàjarè tẹ́lẹ̀ tàbí kí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ́ ẹ bá gbàgbé. Ńgbà tí gọ́ọ̀mẹ̀ntì kọ́kọ́ sọ wípé tàbí táwọn èèyàn kan sọ láti pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì ń gbé agreement ń lọ lọ́wọ́ àbí negotiation ń lọ lọ́wọ́, mo sọ̀rọ̀ jáde mo ní tó fi tán fi wí bẹ́ẹ̀ àjẹpọ̀rọ̀ ń pa ká sọnù. So, having said that, tó bá jẹ́ pé lóòótọ́ o lọ́rọ̀ àwọn ọmọdé wọ̀nyí ká wa lára, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbọ́dọ̀ jáwé sóbì. Ẹ gbádùn mi, ẹ bá mi pín program yẹn láàrin ìṣẹ́jú kan ẹ jọ̀ọ́, ẹ dákun, mò ń bẹ̀ yín ni o, ẹ bá mi pín láàrin ìṣẹ́jú kan. Ṣèyí Mákindé àtàwọn tí wọ́n ń bẹ nípò ìjọba gbọ́dọ̀ rí eléyìí. Kí wọ́n lè mọ̀ wípé Ìdòwú kìí ṣerú ìbejì, ẹ̀kẹta ọmọ lásán ní í ṣe. Níbo náà ni wọ́n jí sí kaná fẹ́ jí. Sírú àdúrú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ jí 1 billion naira táwa ẹ̀sẹ̀ ń pákéjì ẹ̀, kò make sense mọ́ náà o, kò make sense mọ́ náà o, it doesn't make sense. So èmi ò gbà wípé wọ́n fẹ́ jí ni. Then kí wàá ní karamọ̀ tí Ṣèyí Mákindé bá lọ ẹ̀ṣẹ́ ẹ̀lẹ̀
tó lọ ń promise àwọn ìyá ọlọ́mọ àwọn mọ̀lẹ́bí pé àwọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ sẹ́ẹ̀ka iye ọjọ́ tán ti wà ń bẹ̀ ni 23-24 days àbí ń táwa ń rí kọ́lẹ̀ yín rí àbí ń táwa ń rò kọ́lẹ̀ yín rò àbí bó ṣe rí lọ́kàn wa kọ́ ló ṣe rí lọ́kàn yín. Ṣèyí Mákindé ó rè kí Adélabú Pẹ́ńkẹ́lẹ́ fún ti àbúrò rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n jí kó ó rè kí ń lé ó dà bẹ́ẹ̀ olówó ń sọ̀rí olówó òtòṣì ń sọ̀rí òtòṣì àwọn eléyìí lọ̀rẹ́ tèmi. ẹ má bínú o mo ní kẹ́ bá mi share láàrin ìṣẹ́jú kan o sódà ká lè flow as in ká lè nígbàgbọ́ pé yóò dé àwọn ibi tá a fẹ́ kó dé. ẹjọ́ mi kọ́ o agbára mi kọ́ rárá agbára mi kọ́ o wípé mo wà láyé mo tún wà láyé Ọlọ́run mi ló ń ṣe bẹ́bẹ́ agbára mi kọ́ rárá agbára mi kọ́ o wípé mo wà láyé mo tún wà láyé Ọlọ́run mi ló ń ṣe bẹ́bẹ́. Ẹ káàbọ̀ padà Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ mi fẹ́ni tó ẹ̀sẹ̀ ń wò mí tàbí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ forí jì mí ẹ má pé mo fà á kó yín ṣòfò tàbí ń ọ̀kà yín kún kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ṣe ni mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó dé àwọn ibì kan ṣe mọ̀ pa kíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sá látìlẹ́yìn fún. now mo sì ń bọ̀ o. Madam Principal wọ́n ní àwọn onísùnmọ̀mí àwọn tó jí wọn gbé tẹ́ bá dẹ̀ wò dáadáa ẹ rí i pé àwọn ajínigbé yìí ti ní sùúrù tó sùúrù máa ń nípẹ̀kun o ó máa ń níbi tí ara máa ń gba nǹkan dé tó fi jẹ́ pé téèyàn bá rí nírí pé wọ́n mú òun ṣeré yóò wá react sódìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó mọ ṣáájú káàkiri sódìgbà tí n tá àbárò tàbí n tá àfẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ká tó mọ sáré káàkiri kí ni Ṣèyí Mákindé ń gbà lérò kí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni wọ́n ń gbé ní ìgbésẹ̀ ipá wo níjọba àpapọ̀ ń sà láti rí pé àwọn ọmọdé yìí jáde pẹ̀lú àwọn olùkọ́ wọn sáfẹ́ gbà wọ́n lọ́wọ́ àwọn èèyàn yìí tìpátìkúkú náà ni 50-50 lọ́bọ́ sí àwọn èèyàn kan ti ṣerú ẹ̀ tí wọn ò rí mú jẹ o mo ti gbá research nípa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ rùn kárí wọn kó bẹ́ẹ̀ láì sí nǹkan kan tí yóò ṣe wọ́n mo rí i pé 50-50 ni nígbà míì tàbí 30-70 possibility ẹ̀ ní 30 impossibility ẹ̀ ní 70 ìgbà míì 50-50 ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Russia àwọn akẹ́kọ̀ọ́ tó pàdánù ẹ̀mí wọn wọ́n máa fẹ́ lé nígbà nígbà tí Russia ṣẹlẹ̀ lóòótọ́ àwọn onísùnmọ̀mí yẹn náà ò escape ó ṣẹlẹ̀ láwọn ìlú kan bẹ́ẹ̀ náà
àwọn onísùmọ̀mí ò escape ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n kó àwọn náà ò escape. ok ọgbọ́n mi ìta wa lè lò nlélẹ́yìí tí dadi Gani ẹnu mi àgò Fẹ́mi Fálànà tí wọ́n kọ́ wa ọgbẹ́ ìwò wọn kọ́ wa ìwò ni àkọ́kọ́ gbọ́ ń bẹ̀ sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àbí ti màmá yẹ àbí ti màmá yẹ àbí ti Fẹ́mi Fálànà ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá yẹn tàbí ká kọ́kọ́ gbọ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ yes ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbọ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu speaker House of Assembly Ọ̀yọ́ State. These children and teachers back. n tó sọ ni pé a máa gba àwọn ọmọ yìí àtàwọn olùkọ́ wọn padà. If it was up to you, would you negotiate with terrorists if terrorists ask? tó bá jẹ́ ẹ̀yin ni if it was up to you will you negotiate with the terrorists if terrorists For weapons? if terrorists ask for weapons if terrorists ask for weapons They ask for money. they ask for money They ask for concession of future laws they ask of concession of future laws of this land of this land as part of their ransom. as part of their ransom. If you are the governor, would you accept those ransom? If you are the governor, would you accept those ransom? Would you accept for those people to be integrated into that community? We don't know the details. We don't know the details. So please, let's be sensitive and calm. Sensitive and calm. Ìgbà òjò ń lọ, ìgbà ẹ̀rùn ń lọ, ẹni ká dísà ìjòkó le. Níjọ́ la tó fẹ́ pa nǹkan tí ń bẹ nínú ẹ̀ calm till when? Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn. Yorùbá sàsọ wípé sùúrù tó lọ́jọ́ kò ṣòro mú. Sùúrù tí ò wá lọ́jọ́ yìí ń kọ́. Sọ́yìí òye spíkà tí ń sọ̀rọ̀ yìí wípé ẹni tó wà nílé ní gbádùn ẹni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n gbádùn. Kò sábà sí yàtọ̀ nínú ọjọ́ lọ́gbà ẹ̀wọ̀n bí ó bá ti sí kàlẹ́ndà tó fi hàn pé ó ní Sunday ó ní Monday ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ náà ni àwọn èèyàn ti ń bẹ́ńgbèkùn àwọn èèyàn tó wà nígbèkùn wọ́n ṣe kí ni wọ́n wà nígbèkùn. You do not know the details. The more you negotiate with these people, the more you are going to embolden. Ọ̀dà tẹ́ ẹ bá ní tá a bá dùnádùrà pẹ̀lú wọn yóò mọ̀ fún ọ ní liver yóò mọ̀ fún ọ ní iṣan yóò mọ̀ fún ọ lágbára wọn ò lè máa ṣe síwájú àti síwájú sí i dáhùn kí lọ́nà àbáyọ. bàbá fẹ́ wá gbòó dẹ́kun ṣé lórí àwọn ọmọ eré láti wá gbòó dẹ́kun àbí lẹ́yìn tá a bá gbà wọ́n tán ńlọ ẹ̀ka tó bẹ̀rẹ̀ wá gbòó dẹ́kun. ọjọ́ wo la fẹ́ kóńbù nínú gbó wa ọjọ́ wo la fẹ́ rú jáde la fẹ́ bí ìgbà téèyàn bá dẹ̀gbẹ́ ọdún. ẹ gbọ́dọ̀ lẹ́nu àwọn Fúlàní kan náà alright ẹ já gbọ́ nǹkan tí màmá yẹn sọ. Everyone, please, I have come to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. Today make it 24th days that we have been in this place. Tán ti wà níbi tán wà yẹn aṣọ kan tó wà lọ́rùn màmá yẹn náà ló sì wà lọ́rùn ẹ̀ fún 24 days. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. Ẹ ti gbọ́ ó ní àwọn rí àwọn print media that is àwọn ọ̀rọ̀ tó jáde nínú paper tí wọ́n pé gbogbo paper náà ló ti wà online
pé àwọn tó mú àwọn wọ́n béèrè pé kí wọ́n fi àwọn èèyàn àwọn kan tí wọ́n mú sílẹ̀. Wọ́n béèrè fún bílíọ̀nù kan náírà. Wọ́n tún wá béèrè fún òfin sharia. These are not true. These are not true. Principal ló ń sọ̀rọ̀ yẹn o. These are not true. Ọ̀gá speaker dẹ̀ confam ẹ̀ níbẹ̀ yẹn pé wọ́n request fún weapon, wọ́n request fún owó, wọ́n request fún àtúnṣe òfin. Ntí gbogbo wa gbọ́ nìyẹn, tí gbogbo wa sọ nípa ẹ̀ nìyẹn. Principal tó wà nínú àhámọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan táwọn yẹn ń fẹ́, ẹ gbọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ìjọba. Tẹ́mi ò dẹ̀rù pé yóò nira fún ìjọba, ó yẹ kó nira fún ìjọba láti ṣe. Bọ́ba á jẹ́ pé tí wọ́n ń béèrè lélẹ́yìí, èbó tó ṣe pẹ́ńsù ló ṣèré sà. Bọ́ba á jẹ́ pé lóòótọ́ làwọn èèyàn ń béèrè nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n lójú kámẹ́rà tí màmá yìí sọ báyìí, á jẹ́ pé nǹkan tí wọ́n ń béèrè ní ìsìn nìyẹn. Anything ló lè jẹ́ kí nǹkan change. Òrejò ń sá, ejò ń sá, ńlọrọ̀ àwọn ajínigbé. Àwọn fúnra lára wọn ò fẹ́ kú. Wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan táwọn ń ṣe lọ́lọ́jọ́ 24 days, oṣù kan 30 days tí ń kárẹ̀ ẹ lọ. Oúnjẹ mélòó wọn gbé sínú igbó bí tán wà? Ọ̀nà wo lóúnjẹ ọgbà dọ́dọ̀ wọn? Pẹ̀lú àwọn ológun security agencies tó ti yí gbogbo gbóká tí wọ́n monitor situation tó ń lọ, tó fún wọn ní grace and opportunity láti arrest àwọn èèyàn 6. Àwọn tó wà nínú igbó náà observe pé omi ọ̀tẹ̀ yìí wọ́n sàn gbọ́n ti ń lọ nígboro. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní mú print media jáde fáwọn tó wà nígbèkùn gbèsè rí o, ẹgbọ́n nǹkan táwọn èèyàn yìí ń sọ o, nǹkan la béèrè lélẹ̀ o, sáà béèrè bẹ́ẹ̀. Wọ́n lè ti pa bẹ́ẹ̀ yí òun padà kí wọ́n tún àdéhùn ṣe. Nígbà tí Israel àti Hamas ń jà, wọ́n negotiate now. Kò sí ogun náà láyé, you are still going to the table, you are still coming back to the table. Russia, Ukraine, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wọn dá sí. Wọ́n pè wọ́n wá, Russia make request ẹ̀. Ukraine dànù gba tó kọ́kọ́ tí ọ̀kọ́kọ́ tẹ́ wọn lọ́rùn. Pé rárá àwọn ò lè gbà, àwọn ò lè gbélé, àwọn ò lè yọ ọ̀dá ilé, àwọn ò lè ṣe lé. Ogun dẹ̀ tó tẹ̀síwájú. Nígbà tó yálẹ̀ tó máa béèrè fún ceasefire kì í ṣe pé kó gun ọ́ tán, ìyẹn ni pé ẹ sì dáwọ́ dúró ná. Ẹ̀yin ẹ má yìnbọn láti bẹ̀ o, káwa náà má yìnbọn láti bí, ká mọ́wọ́ dúró ná. Ceasefire. Hamas ó kó àwọn ọmọ Israẹli ń gbèkùn, àwọn ọmọ Israẹli náà kó ọmọ Hamas ní gbèkùn. Ẹ fẹ́ gbé èèyàn yàbí ẹ fà wọn tọ̀dọ̀ wálẹ̀, ìyẹn àlè fi gbogbo wọn lẹ̀ lẹ́ẹ̀kan náà. 10 lákọ̀ọ́kọ́ release 10 wá no release 10. Bí wọ́n ṣe gba èèyàn wọn tán nìyẹn. Ká jẹ́ pé àwọn tí ń bẹ ní inú igbó yìí, wọ́n ní ẹ yọ̀ǹda àwọn èèyàn wọn, àwa náà sì ti lọ́mọ lọ́dọ̀ wọn. Àwọn èèyàn tí ó wà ní Abolongo tó wà Lágòdì tó jẹ́ èèyàn wọn, iṣẹ́ kí wọ́n ṣe fún ìjọba níbi tán wà. Ẹran tó mérè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ọ̀sán, kí gọ́ọ̀mẹ̀ntì tó release wọn fún wọn. Ẹ release àwọn èèyàn wọn fún wọn, ẹ jẹ́ kán máa lọ, káwọn náà dẹ̀ release àwọn èèyàn wa. Gbogbo àrà tẹ́ bá wá fẹ́ dá ní time yẹn, you are free to do it. Kì í ṣe lórí àwọn ọmọ tí ń bẹ́nu gbé o. Wọ́n gbọ́ ọmọ àbúrò Adélábù, ìgboro ò sinmi mọ́ o. Lẹ́yìn ọjọ́ kẹta wọ́n gbà wọ́n kalẹ̀. Ẹ wo báwọn ọmọ yẹn ṣe rí after 3 days. After 3 days ń tẹ̀ sọ fún wa nípa ẹ ti kó wọn lọ sí hospital, ẹ ti kó wọn lọ sí therapy oríṣiríṣi. How much more àwọn ọmọ tí wọ́n ti lò 24 days nínú igbó. Wọ́n máa àbúrò Adélábù tí wọ́n mú. Inú ilé ńlá wọ́n fi wọ́n sí o. Níbi tí wọ́n tó gbé solar fan sí wọn lọ́dọ̀ tó ń fàtẹ́gùn sí wọn. Wọ́n mọ̀ pé wọ́n ìsọmọ ọ̀ṣẹ́, wọ́n ìsọmọ ọ̀yà. Wọ́n gbé solar fan sọ́dọ̀ wọn kó orú ọmọ bá mú wọn. Wọ́n ní access sí tọ́lẹ̀tì. Wọ́n lè gbọ̀nsẹ̀. Wọ́n lè wẹ̀. Bọ́jà pé wọn ò ní lè wẹ̀. Wọn ò lè febi pa wọ́n, wọ́n fún wọn lóúnjẹ. Àwọn ológun rescue wọn jáde
but àwọn eléyìí tó wà nínú igbó nǹkan màmá yìí ni wọn ò béèrè fowó ẹ gbọ́ ẹjá gbọ́rọ̀. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. ẹ gbọ́rọ̀ tó sọ láti ìgbà táwọn ti wà ń bẹ̀ wọn ò pọ́n ní dandan fáwọn wípé káwọn ó kírun. bó bá jẹ́ pé ọ̀rọ̀ Islam ní ń bẹ lọ́kàn wọn wọ́n ti fún gbogbo wọn lágé náà ó pé dandan ẹ̀kọ́ bá ṣe ń kírun ẹ gbọ́dọ̀ máa kírun lójoojúmọ́ ọ̀tọ̀ ní request wọn wọ́n dẹ̀ wá clear about it. Kí ló dé tí gómìnà Ṣèyí Mákindé àtàwọn ìsọ̀ǹgbè rẹ̀ kí ló tán play politics. èmi ọba ti gbà bẹ́ẹ̀ tí ìbá ṣe speaker àwọn tó sọ ọ̀rọ̀ jáde ló jẹ́ ká gbà wípé these guys are playing politics. ìmọ̀lẹ́ ń gbàwẹ̀ mùsùlùmí ń gbàwẹ̀ ó lòun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà ọ̀fun bọ́ ọba lọ́lọ́run rínú jẹ́ káráyé náà ó róde. tán bá release àwọn táwọn kidnappers ń béèrè ṣé wọn ní béèrè another condition wọn lè ever béèrè another condition mọ́. wọ́n máa make request wọn once wọn ní béèrè another condition mọ́. so káfí lẹ́yìn lẹ̀ bẹ́ẹ̀. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know. ẹ gbọ́dọ̀ báyìí wọn ò béèrè fún Sharia law wọn ò béèrè fún owó 1 billion naira wọn ò béèrè fún. ta ló wá kúkú sórí pé wọ́n ní káre san 1 billion naira kan sínú àkáǹtì kan ní Kotonu. Because every one of us mọ̀ pé ẹni tí ó send owó sínú àkáǹtì kan ní Kotonu èèyàn kan sá lọ gbà báǹkì tàbí wọ́n transfer ẹ̀ kúrò nínú báǹkì níbi kan wọ́n sá transfer ẹ̀ sí báǹkì kan sáà ni wọ́n ní àkáǹtì kan wọ́n sá send ẹ̀ sí. gọ́ọ̀mẹ̀ntì lè ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Republic of Benin àti Nàìjíríà wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ papọ̀ lórí issue. nǹkan ẹyọkan tí wọ́n ní wọ́n ń béèrè fún òun náà ni pé àwọn èèyàn wa tó wà ní ọgbà ẹ̀wọ̀n ẹ release wọn fún wa àwa náà ó release ńgbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ti lè protect lives àti property wa tá a rìn kọ́rọ́kọ́rọ́ bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ẹ̀sùn pẹ̀lẹ́ ló sì kù ìwúrẹ́ tó wọlé aláwo ni gbogbo afẹ́fà gidi gbà wọ́n yìí kọ́ ló ràn wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ o. Know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people, and the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for... Don't let the government deceive the whole world. Kí ló tí ìjọba ń deceive wa? Kí ló dé tí wọ́n ń tàn wá? ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bá ṣe táàgì yẹn bá táàgì ẹ̀ kó dọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé kó dọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé pẹ̀lú àwọn ìṣèjọba wọn kẹjájú oyè wọn pọ́mọjá ti kú òníye tó wà tẹ́lẹ̀ ejò ti wọ́kù òǹbí tàná àwọn sùn lé wọn ń hanrun ọmọ wọn ò sí Nàìjíríà débi tí ó wà níléèwé débi pé nìkan ó sùn mọ́ débi pé wọn ò rí wọn jí gbé àdẹ̀gbàdúrà rẹ̀ fún wọn. a sọ pé wọn ò gbìyànjú ṣùgbọ́n kán má play politics bóyá rúmọ̀ gan ni gọ́ọ̀mẹ̀ntì gan gbọ́ bóyá èèyàn kan ló dẹ̀ déédéé pé wọ́n lẹ́ni fẹ́ fi wọ́n cash cruise àbọ̀ fẹ́ fi wọ́n cash out ó possible kò sí tí ó possible Nàìjíríà àwọn hacker kò sí kí ni wọn ò lè háàkì ẹnìkan kan lè déédéé rò ó ẹjá gbowó lọ́wọ́ ìjọba jàre hello sí personal assistant Ṣèyí Mákindé nìyẹn àwọn ní kidnapper tí ó jí àwọn èèyàn kó níjó sí
àwọn fẹ́ sọ nǹkan tí àwọn fẹ́ gbà àfẹ́ gba 1 billion naira kílò sí méjì àfẹ́ kẹ́ ṣàtúnṣe sí òfin sharia ní Ọ̀yọ́ state ẹnìkan lè kú òkú ẹ̀ because àwọn tó tán kidnap gangan lélẹ̀ wọ́n ní tí àwọn tán béèrè kọ́ nìyẹn. Sharia, they are not asking for money, they are not asking for weapon. All they want is release of some of their people. Please let everybody know about it. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá ti wà níbí. Ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà, kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux, kí wọ́n fún àwọn ní 1 billion naira, kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀. Irọ́ ni, kò sóòótọ́ níbẹ̀ o. Wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni, wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gbé ni o. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè Sharia lọ́wọ́ wọn. Látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká mọ kírun níbí. Wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́, ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́. Ẹ dákun, ẹ̀mí wa ó wà lórí okùn ni. Ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́, ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́. Ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún, the release of their people. They have not asked for any other thing. Wọ́n béèrè any other thing. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Wow, ọ̀rọ̀ lèmi àti yín jọ gbọ́ yìí o. Àsìkò láti dáyàn lẹ́bi kọ́ leléyìí, àsìkò gbèsè ni. Bọ́ bá jẹ́ mi gómìnà Ṣèyí Mákindé tàbí àwọn tí wọ́n jọ wà nípò ìjọba, á tún arrangement ṣe. Ẹ máa wá pé àwọn èèyàn yẹn tó bá jẹ́ pé ní nọ́mbà wọn lọ́wọ́. Then àwọn tí wọ́n Sanu, àwọn tí wọ́n jí àwọn èèyàn wọ̀nyí kó, àwọn tí wọ́n wà nínú akóló wọn. Okay, if you have the government number, please call them to renegotiate, rearrange. Please help us live our people. You see those small children, they don't know anything. Oh, ẹ máa rò pọ́nrọ́ àwàdà lèyàn ṣe. Mò ń sọ̀rọ̀ gidi ẹni mọ̀ fọ́ọ̀nì. They don't know anything. Those small children, they don't know anything. Well, please, we are begging you. Government will do the needful. They will release your people. We will beg them to release your people. Please, help us leave those children. They don't know anything. The governor, now they cause all this nonsense. God bless you. God bless you. We know say you be fathers. You go get children. If you not get children for now, you go get children in future. Nothing go happen to your children. Nothing go happen to your wives. Allah go be with you. You no go see wahala. You no go see fitina. Kindly help us leave those children. Gómìnà Ṣèyí Mákindé, abẹnugan lẹ́gbọ̀n aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, à ń bẹ̀ yín ni o. We are not putting any blame to you. Please, let's stop this politics. Let's stop pretending as if everything is going well or things are normal. Ẹ jáwé sóbì, ọjọ́ ń lọ. Ẹ jáwé sóbì, ẹ jáwé sóbì, ẹ jáwé sóbì. A ti advice yín sẹ́yìn
wípé ká má lo agídí, that you should not use force. Negotiate with these people. They have come down. They have come down. They want to listen. They are making their request. They want to make request. Just listen to them. Do what they say. And our people will be free. And we will stop all this clamoring, this noise. Bó ti ẹ̀ jẹ́ pàgbọ́ kankan látọ̀dọ̀ ìjọba àpapọ̀, wọ́n lè sọ pé àwọn strategize ni. Ọlọ́run fún strategy wọn ṣe o. Ọlọ́run fún strategy wọn ṣe o. Mélòó làwọn èèyàn, ẹ kọ́kọ́ béèrè àwọn èèyàn wọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n Lágòdì àtàbólóńgó, how many are they? Ṣé wọ́n 100 ni? Wọn ò lè 100. Wọ́n sá lìsì orúkọ wọn fún wa. Ìyá dẹ̀ wá lọ wádìí kí làwọn èèyàn wọn ṣe. Because majority ló wà lọ́gbà ẹ̀wọ̀n, kò yẹ kó sí lẹ́wọ̀n o. Tàbá yẹ kó ti kúrò lẹ́wọ̀n tipẹ́tipẹ́, ṣùgbọ́n ẹnìkan kò gbẹ́jọ́ ẹ̀. Ọkàn kájọ́ ló ń tiẹ̀ ni, rìmáàdì lẹ́lòmíì sì wà. Wọ́n ti convict ẹ̀, wọ́n ti prosecute ẹ̀, wọ́n ti dájọ́ ẹ̀ kò tí ì sí nǹkan kan tó ṣẹlẹ̀. So Ọlọ́run wá ràn ìjọba lọ́wọ́ àbí o, wọ́n lè sọ pé àwọn strategize ni o, kò sí ń téèyàn o, kò sí ń té tí ò lè ṣẹlẹ̀ Nàìjíríà o. Àwọn olórí tá a dín ẹ má jẹ́ àṣepè fún lálẹ́ yìí, ẹran ọ̀bọ̀n ńlọ́pọ̀ nínú wọn. Wọ́n kàn dàwọ̀ èèyàn bóra ní ẹranko ńlọ́pọ̀ jù nínú wọn.